Hi everyone, welcome to my channel. Akínyìn ìyá wa. Ẹ káàsán o, a kó gbogbo ẹ o, ọkàn wa balẹ̀, ọkàn yín náà balẹ̀ o, ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ ọ̀nà gbégbá o. Àṣẹ. Ẹ jọ̀ọ́ bá a sọ bí ẹ ṣe jẹ́ fáwọn tó ń wò yín o. Orúkọ mi ni Ọmọbọ́láńlé Elias Duru, mo jẹ́ ọmọ ìlú Èkìtì. Èkìtì náà bí bàbá mi, Àkúrẹ́ náà bí ìyá mi. Mo dẹ̀ jẹ́ Erelú ìlú Ìjàrẹ́. Ìmọ̀lẹ̀ tó ń gùn lórí mi ni Olókun ló gùn ní orí mi. Ẹ ṣeun, ẹ jọ̀ọ́ bá a ṣàlàyé ìmọ̀lẹ̀ tẹ́yin sọ pé ẹ̀yin ń bọ̀ yìí. Olókun ni ìmọ̀lẹ̀ mi. Olókun jẹ́, a máa ń pè ní Olókun. Olókun jẹ́ àgbà ìmọ̀lẹ̀. Abo ni. Ajé ló ń kó kiri. Ajé ni. Ó dẹ̀ jẹ́, Olókun yẹn jẹ́ orogún sí ìyá Ògbó. Torí bàbá mi òrìṣà, ó ní ìyàwó lọ́pọ̀lọpọ̀. Ìyálé pápátá ni à ń pè ní Atan lọ́jọ́ ọba. Ọmọ ìmọ̀lẹ̀ Atan yẹn wà ń bí o. Ẹ sì máa pè é. Atan lọ́jọ́ ọba yẹn ni ìyálé ẹ̀ kó tó fẹ́ Olókun. Ó tún fẹ́ Òfosù. Bẹ́ẹ̀ ni ó fẹ́ Ògbó. Ògbó wá jẹ́ ọmọ lójú ẹ̀ tó nífẹ̀ẹ́. Ìmọ̀lẹ̀ Ògbó jẹ́ ìmọ̀lẹ̀ tó ní ìtẹríba. Ó ní ìtẹríba gidi. Ẹ dẹ̀ mọ̀ pé obìnrin bá ti ní ìtẹríba fún ọkọ, òun ló máa ń jẹ́ ààyò ọkọ. Ọkọ á mú bí gẹ́gẹ́ bí ọmọ, á mú gẹ́gẹ́ bí olólùfẹ́. So Ògbó jẹ́ gẹ́gẹ́ bí ààyò ẹ̀. Olókun ní tiẹ̀, ajé ló ń jí wá kiri. Kò sí tó bá ń wá ajé, tó bá sábà Olókun, ọ̀nà kan la fi wá jé jáde. Òun náà fi ń kì í. Wọ́n ní òkìrí mi ẹbọra ní omi. Ìyá mi ló kájé sílẹ̀ kókó yanrìbó. Òkété eré èjì ẹ̀fọ̀n. Wọ́n ní kó kó yanrì kúrò kó kájé fún wa. Ìyá mi Olókun á kájé fún gbogbo wa o. So inú mi dùn, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Elédùmarè àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé. So Olókun yìí, ṣé ìlú Oǹdó gangan lẹ ti gbà á ni àbí wọ́n bí yín sínú ẹ̀? Ẹ ṣé. Olókun yìí, ṣé mọ̀ pé mo sọ pé bàbá mi wá láti Èkìtì. Ìyìn Èkìtì ni bàbá mi. Bàbá mi tó wá láti Ìyìn Èkìtì yẹn, ìmọ̀lẹ̀ kan tó ń wù lórí bàbá mi, òun là ń pè ní Ọbànìfọ̀n. Ìyá tí ó bí bàbá mi, ìyá ẹ̀ náà bí ní Ìkòròdú ní Èkó. Ìyá ẹ̀ ló ń ṣe Olókun. Ìmọ̀lẹ̀ máa ń fò kiri ni. Ìmọ̀lẹ̀ lè fò báyìí kó máa mú ọmọ tá a bí kó jẹ́ ìran kẹta àbí ọmọ ọmọ. Ìmọ̀lẹ̀ ìyá yẹn ló fò lé mi lórí. Ìmọ̀lẹ̀ tó rántí sí. Ìgbà tí mo rògo ojú ayé ni Ọbànìfọ̀n ni mo rò pé yá jáde lórí mi. Ọbànìfọ̀n mo rò pé yá jáde lórí mi. Ọ̀ṣun àti Ògún ni ìyá bàbá mi gangan ń bọ, tí wọ́n lójúbọ ẹ̀ sí Ìyànrín ní ìlú Èkìtì. Ìgbà tí ìmọ̀lẹ̀ máa jáde tó jẹ́ Olókun, iṣẹ́ tó rí bá ti kọ́ ni, tó bá rán ni, kò ṣeé kọ̀. Wọ́n ní ọba rán ni níṣẹ́, odò ọba kú. Iṣẹ́ ọba ò ṣeé kọ̀. Odò ọba ní kò ṣeé bẹ́lù. Iṣẹ́ tó rí bá ti ná ni, àjẹ́yè ni. Ẹ jọ̀ọ́ bá a ṣàlàyé kí ni wọ́n ń pè ní pé ìmọ̀lẹ̀ wù lórí èèyàn yìí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé ẹ̀ fáwọn tó bá ń gbọ́ yín. Nǹkan tó máa ń pè ní pé ìmọ̀lẹ̀ wù lórí èèyàn, ẹlòmíì lè wà bíi ti tèmi ní kí n fi ṣe àpèjúwe. Mò ń ṣiṣẹ́, ẹni tó bá mọ̀ mí tó máa ń wò mí, wọ́n á mọ̀ mí dáadáa. Wọ́n dàbí obìnrin káàbí òun ni. Èmi ni wọ́n mọ̀ ní Bọ́lá Olóbì. Kò sí ìlú tí wọ́n ti mọ̀ mí. Ìwọ lọ wẹ́nà Ìgbàròkè, o sí àwọ̀ Ìgèdè yìí, Ìrókòlá, kò sí ìlú tó ti mọ̀ mí. Tí má ti robì Ìlara gbogbo ẹ̀ máa gbé lọ sí Ònìṣà lọ́tà.
mo ń ra ẹ̀kún bọ́ọ̀sì 2 mẹ́ta lọ́ta nígbà tí ìmọ̀lẹ̀ yìí dé tí má ti tà mò ń kájé wọlé owó ń wọlé ìmọ̀lẹ̀ lélẹ̀ tí mo ṣe tó kí wọ́n jókòó tì ń edé ni mo pè é tí mo ra owó bẹ̀ sí dànù tí mo rà kò sí màá gbàbélé mi ò ní lójú owó mi ò ní rere mo kọ́ ṣọ́ọ̀ṣì o tí mo ní kò wù mí ṣe mo lọ kọ́ ṣọ́ọ̀ṣì tí mo ṣe dáadáa inú ìjọ la wà tí mọ̀lẹ́ dé wọ́n rò bí ṣe ni mo faint ó dọ̀ hospital wọ́n ṣe irọ́ ìgbà tán lọ pé onímọ̀lẹ́ dé náà jí mi bí mo ṣe lọ bó ṣe gbé mi lọ sí Ìjàrẹ́ nìyẹn elérègè Ìjàrẹ́ ìyá elérègè lódò ọjà ọba odò ọjà mo kí ìyá mi lénìí ògbó olúgẹ̀gẹ̀ olúlé gbọ́ba sí mo kí ìyá mi lénìí ìyá yẹn ló ní ọmọ ìmọ̀lẹ̀ ló ń ṣe ọmọ yìí ẹ jẹ́ kó tọ́jú ẹ̀ wò ìyá yẹn dẹ̀ tọ́jú mi ara mi yá ìgbà tí mo ti ń ṣe mọ̀lẹ̀ nǹkan ti yí padà ọkàn mi balẹ̀ tí mọ̀lẹ̀ bá ti wù tí èèyàn bá tẹ́tí sí ó ń gbọmọ dànù lọ́wọ́ ẹlòmíì ó ń jẹ́ kẹ́lòmíì má rọmọ bí iṣẹ́ ẹlòmíì kò ní lọ déédé ẹlòmíì alọ́kọ ọkọ ò ní fẹ́ràn ẹ̀ wọ́n túká ó ń da ayé ẹni rú ni ṣùgbọ́n tó yẹ pé ìmọ̀lẹ̀ mú ẹni hùn tẹ́ni tẹríba iṣẹ́ la gba ayé la ba àwa kọ́ la fà á àwa kọ́ la ṣe tó bá ti wù ẹ jẹ́ ká tẹríba ká tẹ̀lé nǹkan tí ìṣẹ̀ṣe bá sọ. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ kí wàá ní ẹ ṣe mọ̀ pé olókùn yín gangan ni ó wù lórí yín. ẹ ṣe mọ́ ṣe mọ̀ pé olókùn ló wù lórí mi tí mọ̀lẹ̀ bá ti ń ṣe èèyàn tẹ́ bá fẹ́ mọ̀ pé ìmọ̀lẹ̀ èèyàn ni wọ́n máa kọ́ ìmọ̀lẹ̀ wọ́n á kọ́ gbogbo ìmọ̀lẹ̀ 16 wọ́n á kọ́ lẹ́ẹ̀kínní wọ́n á kọ́ lẹ́ẹ̀kejì eléyìí tó bá ti jẹ́ mọ̀lẹ̀ ẹni yẹn tó bá ti débi orin yẹn ẹni yẹn á fò dìde tó bá ti fò dìde tó ń jó wọ́n á wo ojú ara wọ́n á ti mọ̀ pé ìmọ̀lẹ̀ ẹni wọ́n á tún dání wọ́n á fi sílẹ̀ wọ́n á tún gbogbo orin kan pátápátá tó bá ti débi orin tiẹ̀ ní ìlú òòṣà tá máa ń lù tó bá ti lu àgèrè tó ń lu ìlú ẹ̀ á fò dìde á jó tó bá ti wá jó tó bá ti mọ̀ nítorí pé àwọn ìyá wa wọ́n wá lọ fi ẹ̀tẹ̀ Ifá wọ́n á fi tàn wọ́n wádìí pé ìlú tó ń jó lélẹ̀ ṣé òun àbó nǹkan tó bá ti ṣòun ni wọ́n á gbà wọlé. ẹ ṣeun a rí pé nílùú Oǹdó àbí Èkìtì wọ́n máa sọ pé ìmọ̀lẹ̀ ṣùgbọ́n ní àwọn agbègbè míì nílẹ̀ Yorùbá òrìṣà ni wọ́n máa ń sọ ǹjẹ́ ìyàtọ̀ wà láàrin òrìṣà àti ìmọ̀lẹ̀ ni. kò sí ìyàtọ̀ èdè ló yàtọ̀ ìkan ni gbogbo ẹ̀ ìkan ni òòṣà wà nǹkan tá à ń pè ní òrìṣà àwọn Yorùbá máa sọ pé òrìṣà yàtọ̀ o sí òòṣà ìmọ̀lẹ̀ ní gbogbo Yorùbá ń pè ní òòṣà à ń ṣe òòṣà olóòṣà ni òrìṣà ó yàtọ̀ nínú ìmọ̀lẹ̀ òrìṣà yàtọ̀ òòṣà òun ni pé ìmọ̀lẹ̀. ẹ ṣeun gan àmọ̀ràn wo lẹ ní fún àwọn Yorùbá tí wọ́n sá sẹ́yìn fún ìṣẹ̀ṣe tó máa ti rí àwọn oníṣẹ̀ṣe báyìí tó máa wò pé ẹni tí Olódùmarè bínú sí ni wọ́n kí lẹ lè sọ sípa ilé. ẹ ṣe gbogbo ọmọ Yorùbá nílé lóko àtàwọn tó wà gbogbo àwọn tó wà nílùú òyìnbó gan gbogbo wọn ni mo fẹ́ bẹ̀ lẹ́ni ẹ jẹ́ ká fìtílé ṣe ẹ jẹ́ ká fìtílé ṣe tòótọ́ là ń lọ sí ṣọ́ọ̀ṣì tòótọ́ là ń ṣe mo fẹ́ fi yé wa pé ìjọ oníjọ là ń ṣe yẹn ìjọ oníjọ ni ní tẹ́ bá ti wo tí ẹ bá ti wo inú ìṣẹ̀ṣe táwọn ní àwọn tó lọ ṣọ́ọ̀ṣì kan tó bá ti gbà míì àìmọye ṣọ́ọ̀ṣì tó yẹ pé tí ìnira bá dé wọ́n á ní kó fẹ̀yìn ìbílẹ̀ kó fi yíra padà wọ́n á ní kó fàdìyẹ yíra padà ẹ jọ kí ló yàtọ̀ sí nǹkan tá a jọ ń ṣe ẹ jẹ́ ká fi tiwọn fún wọn ká fi tolúwa fólúwa gbogbo bá a ṣe ń ṣe òòṣà tá à ń ṣe mọ̀lẹ̀ tá à ń lọ ṣọ́ọ̀ṣì tá à ń ṣe mùsùlùmí Ọlọ́run kan ní gbogbo wa ń bọ̀ kò sẹ́ni tó bọ Ọlọ́run míì tòótọ́ tó bá ti débi tá a bá ti fẹ́ pe mọ̀lẹ̀ a máa ń bẹ èṣù ni a ní kó jọ kó kúrò lọ́nà kó gbà kó jẹ kó mu kó jẹ ká di tiwa ṣe ẹ mọ̀ pé ẹni tó lágbára jù ni tí a rí tó rí wa tí a lè fi àdá pa tá a lè fọkọ́ pa
àbẹ̀ á fi tí ẹ fún á lè wà ní àyè tiwa. So mo bẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, mo bẹ̀ yín, mo fi fún Ọ̀rúnmìlà eléèrí ìpín òtórí ọni tẹ̀sán ọ̀ṣẹ́ kèrèbè tó yánú gbá bàbá dúdú òkè jẹ̀tì agbọ́mùrègún, mo fi bàbá bẹ̀ yín o, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ tìlé. ẹ ṣe rẹ sọrúkọ yín fún alẹ́ kan sí kẹ́dẹ̀ tó sọ ibi tí ẹ̀ ń gbé àti bí ẹ ṣe jẹ́. Orúkọ mi ni Bọ́láńlé Elias Duru orúkọ ọkọ mi. Orúkọ bàbá mi ni Oríọlá ní Ìyìn Èkìtì ní orúkọ bàbá mi. Ọkọ tí mo fẹ́ Ìgbò ni o, ṣẹ gbọ́. Nílẹ̀ Ìgbò gan wọ́n ń ṣe òòṣà, wọ́n ṣe ìṣẹ̀ṣe. Mi ò wọ́n tàwọn ọmọ Yorùbá tiwa tá fi àṣà wálẹ̀ tá gbàṣà aláṣà. Mo ń gbé ní Olúfòmù ní Àkúrẹ́. Ọkàn wa balẹ̀ o, ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ ká rántí ilé. ẹ ṣé gan ìyá wa, ẹ ṣé gan.